sórí ètò àyọkà rẹ̀. Ọláyídé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú gbọ̀ngàn olúbi. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ṣá máa kà á lọ, Láìdé máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Every Thursday gbogbo ọjọ́ Àlàmísì. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 5 ìrọ̀lẹ́ Maryland àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 10 alẹ́ ní Nàìjíríà lọ́dọ̀ tiwa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Tó bá jẹ́ Ghana ńkọ́ aago 9 lẹ́yìn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Dayọ̀ Agboolárí tó ti lù níbẹ̀rẹ̀ ó ti gbọ́. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ làwọn fún ètò yẹn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Màá tún káàbọ̀ sórí ètò àyọkà o. Ẹ tún kú rọ̀lẹ́. Ẹ kú bójú ọjọ́ ṣe rí o. Ẹ pẹ̀lẹ́ Ọláìdé ọ̀rọ̀ pọ̀ yìí náà ni o lórí ètò àyọkà ní Dayọ̀ Agboola rédíò TV. Ẹ kú ìkàlẹ̀ o, ẹ kú ọjọ́ mẹ́ta, ṣé bàbá ríra lọ́jọ́ tó pẹ́, ẹ kú àti làákìra wa, ẹ kú àti jẹjọ́ o. Báwo ni o ẹ̀yin tèmi ní Naija, ẹ mà kálẹ̀, ẹ kú iṣẹ́ ìníṣẹ́ òrẹ́ra, ẹ̀yin ti Canada, ẹ̀yin ti US, gbogbo yín ni mo kí o ní Ghana, ẹ̀yin ti UK náà mi ò gbàgbé yín, ẹ ṣé ẹ kú ìfẹ́ o. Orí ètò àyọkà wa náà ni o pẹ̀lú Ọláìdé ọ̀rọ̀ pọ̀. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, èmi á ní ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kájọ máa gbádùn ètò àyọkà. Ṣé ò gbàgbé ìwé tá à ń kà lọ? Àdìtú Olódùmarè. Àdìtú ni o, ọ̀rọ̀ Olódùmarè, kò sẹ́ni tó lè tú. Ìwé yẹn là ń kà lọ o. Ojú ewé 22 òun láti dánu dúró lọ́sẹ̀ tó lọ. Fáfàní ẹ̀yin tẹ́ ò bá wa pé lọ́sẹ̀ tó lọ. Oko ọ̀gẹ̀dẹ̀ tí igbákejì ọba fún Àdìtú wípé kó ti lọ máa gé ọ̀gẹ̀dẹ̀ kóun àti àwọn òbí rẹ̀ bá lérò oúnjẹ jẹ. Wọ́n mà ti mú gẹ́gẹ́ bí olè o. Wọ́n ti mú Àdìtú Olódùmarè. Wọ́n ti wá mú lọ sáàfin ọba o. Wọ́n ti dájọ́ ikú gan fún un. Adájọ́ olè gan ó ti wà nínú ìgúnwà aṣọ rẹ̀. Wọ́n ti ṣetán láti pa Àdìtú Olódùmarè. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ètò òfin ìlú wọn, wọ́n ní láti béèrè lẹ́ẹ̀mẹ́ta bóyá ẹnikẹ́ni rí ohun tí kò ní lè jẹ́ kí wọ́n pa á tí a bá ti mú olè bẹ́yẹn. A rí wípé ìgbà tí wọ́n béèrè lẹ́lẹ́kẹta ni bàbá Àdìtú yọjú sí wọn pé ọmọ òun leléyìí kì í ṣólè. Ẹnìkan ló fún láṣẹ pé láti wá máa gé ọ̀gẹ̀dẹ̀. Wọ́n á ní tó bá rí ẹni bẹ́ẹ̀ ṣó dáa mọ̀. Ó lóun dáa mọ̀ bọ̀ kò mọ orúkọ ẹ̀. Wọ́n ti kó gbogbo àwọn ọkùnrin jáde o ní ìlú Ìfẹ̀yìntì. Wọ́n ti kó àwọn gidigba èèyàn 9 jáde wípé bóyá Àdìtú Olódùmarè lè rí kan nínú ẹni tó sọ fún wípé kó lọ máa gé ọ̀gẹ̀dẹ̀. Tó bá wá jẹ́ pé kò rí, a jẹ́ pé ikú lọ́rọ̀ rẹ̀ kàn. Ṣé ó wá rí ẹni náà mú o àbí ò rí? Ẹ jẹ́ fìkàlẹ̀ sí. Ẹ jẹ́ ká gbádùn rẹ̀, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ibi tá a ti dánu dúró ní ìjẹjọ nìyẹn. Bọ̀lílẹ̀ láwùjọ ṣe àfihàn rẹ̀ bóyá ó rí ẹni náà tàbí kò rí. Ẹ ṣé. Àwọn ọlọ́gbọ́n ìlú wa lọ wá ènìyàn 23 tí ó jọ igbákejì ọba púpọ̀ tí ó jẹ́ pé bákan náà ni wọ́n ga mọ́. Ìwọ̀n kan náà ni wọ́n tẹ̀ nígbà tí a gbé wọn ka orí ìwọ̀n. Wọ́n wá fi amọ̀ ṣe kókó tí ó dàbí ti igbákejì ọba gan sí orí wọn ní ọ̀gángan ibi tí kókó igbákejì ọba wà. Lẹ́yìn èyí wọ́n wá pàṣẹ pé kí gbogbo àwọn 23 àti igbákejì ọba fá irun ètè òkè àti ti ìpéǹpéjú. Wọ́n wá tò gbogbo àwọn wọ̀nyí tẹ̀lé ara wọn. Ibi tí igbákejì ọba wà jẹ́ ipò kẹta sí ẹni tí ó gbẹ̀yìn pátápátá. Wọ́n ní kí wọ́n rìn kọjá níwájú Àdìtú Olódùmarè. Ẹnì kìíní kọjá, Àdìtú kò mú. Àtẹ̀lé kọjá, kò mú. Gbogbo wọn ṣà ń kọjá ṣá, kò mú wọn. Ìgbà tí ó kan igbákejì ọba, wéré ló mú. Òun nìyí, òun nìyí, òun nìyí ni Àdìtú ń ké.
wéré ni wọ́n pàṣẹ kí ọlọ́pàá mú igbákejì ọba wọ́n fà á lé adájọ́ olè lọ́wọ́ kí ó dá ẹjọ́ ikú fún un. gẹ́gẹ́ bí ètò oyè jíjẹ ní ìlú ìfẹ̀yìntì kò sí pé à ń pe ẹnìkan ní balógun tàbí ọ̀tún balógun tàbí òsì balógun, kò sí pé ẹnìkan ń jẹ́ lísà tàbí ṣàṣẹ́rẹ́ tàbí ọjọ́mú, kò sí Baṣọ̀run tàbí Àgbàkin, kò sí sẹ́ríkì tàbí àgòrò. Ọba nìkan ni à ń pè ní ọba. lẹ́yìn èyí ni wọ́n wá tò orúkọ wọn bí wọ́n ti ní ipò ju ara wọn lọ báyìí. igbákejì ọba ní èkejì ìlú, lẹ́yìn rẹ̀ ní ẹ̀kẹta ìlú, ẹ̀kẹrin ìlú, ẹ̀karùn-ún ìlú, ẹ̀kẹfà ìlú, èkeje ìlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìwọ̀nyí ló jẹ́ orúkọ oyè wọn. ọ̀kan nínú àwọn òfin ìlú ìfẹ̀yìntì tí ó wà ní orí 21 ojú ewé 10 nínú ìwé òfin kà báyìí: ìjòyè tí ó bá mú kí ọmọnìkejì jalè ní láti kú. bí ọba kò bá fẹ́ kí ìjòyè náà kú, a fún ọba láṣẹ kí ó yí èyí padà sí ìyàkíyà tí ó bá wù ú. òfin kejì tí ó wà lójú ewé 9 ìwé òfin tún kà báyìí: kò sí ìjòyè tí ó gbọ́dọ̀ dá nìkan kú ní ìlú ìfẹ̀yìntì. bí ìjòyè bá kú ikú àtọ̀runwá, ìgbìmọ̀ ní láti pa ẹnìkan láàrin ìlú kí wọ́n sin pẹ̀lú rẹ̀. bí ìjòyè bá ṣe nǹkan tí ó jẹ́ pé a fi dá ẹjọ́ ikú fún un, ìjòyè bẹ́ẹ̀ ní láti dárúkọ ẹni tí yóò bá òun kú. ẹnikẹ́ni tí ó bá sì dárúkọ láàrin ìlú ní láti kú pẹ̀lú rẹ̀ ni. bí ọba bá kú, ẹni 4 ní láti bá a kú. bí ó bá sì jẹ́ pé a dá ẹjọ́ ikú fún ọba, òun tìkára rẹ̀ ní láti dárúkọ àwọn 4 tí yóò bá òun kú. irú òfin báwọn yìí lè ya ẹnikẹ́ni lẹ́nu ní òde òní. ó tilẹ̀ lè dàbí nǹkan tí kò lè jẹ́ òótọ́ lójú àwọn ọmọ ilé ìwé, ṣùgbọ́n òfin tí ó de ìsìnkú ọba ní àárín àwọn Yorùbá ní ayé àtijọ́ fi ara wé e. ọba kan kò gbọ́dọ̀ kú kí ẹrú tàbí obìnrin rẹ̀ kan má bàa kú. ó ṣàjẹ́ pé wọn kò sábà dárúkọ ẹni tí àwọn bá ń fẹ́ kí ó kú pẹ̀lú àwọn ni. síbẹ̀ náà, ẹrú tàbí aya ọba tí ó súnmọ́ jù ní ìgbà ayé rẹ̀ ni ó máa ń bá ọba kú. kì í ṣe àárín àwọn Yorùbá nìkan ni àṣà yìí ti gbilẹ̀. àwọn ọlọ́gbọ́n ti wí fún ni pé kò sí Fáráṣí ọba Egypt kan tí ònìkan kú láì jẹ́ pé ẹnìkan bá kú ní ayé àtijọ́. ṣùgbọ́n wọn kò dá ẹjọ́ náà ní ọjọ́ yìí. ọba pàṣẹ kí wọ́n ju èkejì ìlú sí ẹ̀wọ̀n títí wọ́n fi ṣe ẹjọ́ rẹ̀. ó dá ọjọ́ 9 fún ẹjọ́ náà. ìgbà tí ọjọ́ pé, adájọ́ olè ti ṣe gbogbo ètò. wọ́n sì tò àwọn babaláwo àti ọlọ́dẹ yípo ibi tí a ó ti pa èkejì ìlú. wọ́n sì ti gbé ìtì igi tí a ó so mọ́ ẹni tí yóò bẹ tí gbé àdá lọ́wọ́. ọba pàápàá ti gún wà, ó ń retí pé kí wọ́n bẹ́ èkejì ìlú lórí. adájọ́ olè tí ó ti wọ ẹ̀wù oyè rẹ̀ fa èkejì ìlú wá síwájú ọba. ó ní, kábíyèsí, èkejì ìlú nìyí. ó ní igbákejì yín, òun ló mú kí àdìtú Olódùmarè bẹ́ ọ̀gẹ̀dẹ̀ ọlọ́gẹ̀dẹ̀ láì jẹ́ pé ọlọ́gẹ̀dẹ̀ fún un láṣẹ kí ó ṣe bẹ́ẹ̀. òfin àtọwọ́dọ́wọ́ wá sì kà báyìí pé ìjòyè tí ó bá mú kí ọmọnìkejì jalè ó ní láti kú. bí ọba kò bá fẹ́ kí ìjòyè náà kú, a fún ọba láṣẹ kí ó yí èyí padà sí ìyàkíyà tí ó bá wù ú. nítorí náà, kábíyèsí, ẹ fẹ́ ṣe àyípadà tàbí ẹ kò fẹ́? ọba kò sọ̀rọ̀. ó béèrè lẹ́ẹ̀kínní, ó béèrè lẹ́ẹ̀kejì, ó béèrè lẹ́ẹ̀kẹta, ọba kò gbìn. bí ọba kò bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀, èyí ni pé ó ń fẹ́ kí wọ́n dájọ́ fún ẹni náà gẹ́gẹ́ bí òfin. ọba fẹ́ eléyìí ní pàtàkì nígbà náà nítorí òun àti ìjòyè náà kò rẹ̀ jù bẹ́ẹ̀ lọ. adájọ́ olè bá múra àti dé èkejì ìlú mọ́lẹ̀. wọ́n tilẹ̀ ti ń gbé e dùbúlẹ̀ ni ó rántí pé kò gbọ́dọ̀ kú láì jẹ́ pé ó fi ẹnu ara rẹ̀ yan ẹni tí yóò kú pẹ̀lú òun. ó bá kọjú sí èkejì ìlú. ó ka ìwé òfin tí ó wí báyìí fún un pé bí ìjòyè bá ṣe nǹkan tí ó jẹ́ pé a fi dá ẹjọ́ ikú fún un, ìjòyè bẹ́ẹ̀ ní láti dárúkọ ẹni tí yóò bá òun kú. ẹnikẹ́ni tí ó bá sì dárúkọ láàrin ìlú ní láti kú pẹ̀lú rẹ̀. adájọ́ olè bá tún bá ọ̀rọ̀ rẹ̀ lọ. ó ní, nísinsìnyí èkejì ìlú, ó ti ṣe àṣemáṣe
ó gbàgbé ipò rẹ ó sì já sínú kànga ó ṣì ọmọnìkejì rẹ lọ́nà ó fi oko olóko fún ẹni ẹlẹ́ni babaláwo ìlú dájọ́ fún ọ olórìṣà ìlú dájọ́ ikú fún ọ ṣàngó ìlú dájọ́ ikú fún ọ ọya ìlú dájọ́ ikú fún ọ egúngún ìlú dájọ́ ikú fún ọ orò ìlú dájọ́ ikú fún ọ àwọn oṣó àti àjẹ́ gbogbo ẹlẹ́bọ lóògùn pátápátá lọ́mọdé lágbàlagbà lọ́kùnrin lóbìnrin àti gbogbo arúgbó porogodo gbogbo wọn ló dájọ́ ikú fún ọ gẹ́gẹ́ bí òfin wa èkejì ìlú kí orí rẹ tó kúrò lọ́rùn rẹ wí fún ni ta ni kí ó kú pẹ̀lú rẹ. Báyìí ni adájọ́ olè sọ gbogbo ènìyàn sí ìrètí ọ̀rọ̀ ìkẹyìn ẹnu èkejì ìlú òun náà bẹ̀rẹ̀ òní gbogbo ìlú mo kí yín o arúgbó ìlú àgbà ìlú ọmọdé ìlú ọkùnrin ìlú obìnrin ìlú oṣó ìlú àjẹ́ ìlú gbogbo yín ni mo kí pátápátá o ó wá kọjú sí ọba kábíyèsí mo kí yín lọ́pọ̀lọpọ̀ ọjọ́ pẹ́ tí èmi àti ẹ̀yin àlàyé ti ń bọ̀ àtijọ́ ń jẹ àtijọ́ mu àtijọ́ ń gbìmọ̀ràn pọ̀ àdàbí ahọ́n òun ẹnu a kò gbọ́ pé ẹnu lọ síbì kan ahọ́n kò lọ rí kábíyèsí ẹ̀yin ni mo fẹ́ kí ẹ kú pẹ̀lú mi nígbà tí ó wí báyìí gbogbo ènìyàn kùn lọ ẹlòmíràn ní irọ́ ni òfin kò mú ọba òmíràn ní èké ni ẹnikẹ́ni kò kú kí ọba bá kú rí kò sí bẹ́ẹ̀ nínú ìwé òfin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n nǹkan tí òfin wí ni ẹnikẹ́ni tí ó bá sì dárúkọ láàrin ìlú ní láti kú pẹ̀lú rẹ̀ òfin kò mú ọba kúrò inú ọba dàrú ó wí fún adájọ́ olè kí ó tún ìwé òfin yẹ̀ wò ó náà bẹ̀rẹ̀ sí wá inú ìwé wàràwàrà wọ́n wá títí kò sí ohun tí ó lè yọ ọba ọ̀ràn wá di kí ọba máa múra ọ̀run ogun bò ó láti orí dé àtẹlẹsẹ̀ láti èkìtì ìdí dé gẹ̀ǹgẹ̀ àyà omi ń jáde láti inú ihò etí ọba gẹ́gẹ́ bí àṣà ìlú náà ọjọ́ náà gan ni ọba ní láti kú pẹ̀lú èkejì ìlú ṣùgbọ́n dandan ni pé kí ó sọ̀rọ̀ ìdágbére fún àwọn tí ó dúró ọba bá dìde ìgbà tí ó máa sọ̀rọ̀ àfi bí akólòlò ni ó ní mo dú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  pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ o gbogbo ìlú bí nǹkan bá ti dé ó dé náà ni ẹni tí ò tó mi ní ilẹ̀ yìí ti kú èyí tí ó jù mí lọ ti kú èyí tí ó ṣe ìwọ̀n mi gan ti kú èyí tí kò sì tó mi ti kú pẹ̀lú bí ó bá ti wọ ẹni tí ó dá ni ló ń ṣe nǹkan rẹ̀ mo ṣetán láti lọ sí ibi tí àwọn bàbá ẹlòmíràn ti lọ láti lọ sí ibi tí bàbá tèmi pàápàá ti lọ bí mo ti ń lọ ẹ jọ̀wọ́ ẹ tọ́jú àwọn nǹkan mi kí ẹ tọ́jú ọmọ kí ẹ tọ́jú àwọn ìyàwó kí ẹ tọ́jú oko kí ẹ tọ́jú àwọn ohun ọ̀sìn mi kí ẹ pín ogún mi dáadáa kí ẹ fi agbádá fún ẹni tí agbádá tọ́ sí ẹ fi bùbá fún ẹni tí bùbá yẹ ẹ fi ṣòkòtò fún ẹni tí ó yẹ fún ṣòkòtò ẹ má ṣẹ̀ṣẹ̀ fi dàńdógò mi fún ènìyàn yẹpẹrẹ ó dìgbà o ó di lílọ ẹ gbé ìlẹ̀kẹ̀ mi fún ẹni tí ìlẹ̀kẹ̀ yẹ ẹ gbé ìké igi wá ẹ di ọrùn mi mọ́ kí ẹni tí yóò bẹ́ mi múra gírí ẹ̀ka ṣoṣo ni kí ẹ bẹ́ ọrùn mi háú kí orí burúkú tàkìtì lọ ọba bú sí ẹkún nígbà tí ọba parí ọ̀rọ̀ sísọ tí ó sì dákẹ́ ẹkún tán adájọ́ olè wí fún un kí ó dárúkọ ẹni mẹ́rin tí yóò bá òun kú ọba bá kọjú sí ẹ̀kẹta ìlú ó bẹ̀rẹ̀ ó ní ẹ̀kẹta ìlú ọ̀rẹ́ mi ìwọ ni igbá ẹ̀yìn mi èmi ni ìjàpá kò sí ibi tí mo lọ tí mo fi ọ́ sílẹ̀ rí lọ́jọ́ ayọ̀ àjọyọ̀ lọ́jọ́ ebi jọ pani lọ́jọ́ ijó àjọjó lọ́jọ́ ẹ̀rín àjọrẹ́rìn lọ́jọ́ ẹkún a sì jọ ń sọkún ni ìgbà ikú dé náà wà yìí dandan ni kí ikú jọ mú wa lọ adájọ́ olè mo yan ẹ̀kẹta ìlú kí ó bá mi lọ sí ọ̀run alákejì báyìí ni ọba sọ sí ẹ̀kẹta ìlú ojú onítọ̀ náà bẹ̀rẹ̀ sí pupa bí òòrùn alẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ọba bá tó kọjú sí ẹ̀kẹrin ìlú ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọba ní ẹ̀kẹrin ìlú ẹ̀kẹrin tèmi ẹ̀kẹrin pàtàkì ẹ̀kẹrin àtàtà ẹ̀kẹrin ńlá ẹ̀kẹrin tí ó ju ẹ̀kẹrin lọ àkókò ẹ̀rùn
ó yàtọ̀ sí àkókò òjò, àkókò ọyẹ́ ó yàtọ̀ sí àkókò òwò rẹ̀, àkókò gbígbìn ó yàtọ̀ sí àkókò ìkórè, àkókò ẹkún ó yàtọ̀ sí àkókò ayọ̀, àkókò iṣẹ́ ó yàtọ̀ sí àkókò ìsinmi. Kò sì sí èyí tí ó lè ṣẹlẹ̀ nínú àwọn nǹkan wọ̀nyí pọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. Àkókò wọ̀nyí gbogbo ni èmi àti ìwọ ti jọ lò pọ̀ rí. A ti jọ rẹ́rìn pọ̀, a ti jọ fa ojú ro, a ti jọ mu omi, a ti jọ mu ọtí, a sì jọ mọ akègbè ẹmu pọ̀ ní ààfin. Ìwọ ọ̀rẹ́ mi, àkókò ikú dé lónìí wàyí, a máa jọ kú ni. Adájọ́ olè, mo yan ẹ̀kẹrin ìlú kí ó bá mi lọ sí ọ̀run alákejì. Ọba tún kọjú sí ẹ̀karùn ìlú, ó ní ẹ̀karùn ìlú, ẹ̀karùn tèmi pàápàá, ìwọ igi jẹ́gẹ́dẹ́, igi àràbà, ẹni tí ó rò pé kò lè pa àgọ́. Igi jẹ́gẹ́dẹ́ ó ṣe bí irébìíré okó láruru, ó ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó di bàbá àgbàlagbà. Ẹlòmíràn wà ní òde ayé, yanrìn ni ẹlẹ́dàá fi dá kò lágbára. Òmíràn wà, àbàtà ni ẹlẹ́dàá fi dá kò lágbára. Ṣùgbọ́n ẹ̀karùn ìlú ó kò sí nínú àwọn wọ̀nyí. Ohun tí ẹlẹ́dàá rẹ fi dá ọ, akọ òkúta ni. Mo mú ọ lọ kí a jọ kẹ́gbẹ́ lọ sí òde ọ̀run. Adájọ́ olè, mo yan ẹ̀karùn ìlú kí ó bá mi lọ sí ọ̀run alákejì. Nígbà tí ọba sọ báyìí tán, ó kọjú sí ẹ̀kẹfà ìlú, ó ní ẹ̀kẹfà tèmi pàápàá, láti ọjọ́ tí o ti jẹ ẹ̀kẹfà ìlú. Ẹ̀fà rẹ kò fa ìjàngbọ̀n wá lérí, ẹ̀fà rẹ kò fa àìsàn wá lérí, ẹ̀fà rẹ kò fa rògbòdìyàn wá lérí. Ẹ̀fà ni o fi ń fa ìlọsíwájú fún ajá ìlú, ó ní o fi ń fa ìlọsíwájú fún ẹran ìlú, ó ní o fi ń fa owó wọlé, ó ní o fi ń fa ọmọ. Bí mo ti rí ire nínú ayé, mo fẹ́ rí ire lọ́run. Nítorí náà mo láti mú ọ lọ kí o fi ẹ̀fà rẹ fa rere tẹ̀lé mi dé òde ọ̀run. Adájọ́ olè, mo yan ẹ̀kẹfà ìlú kí ó bá mi lọ sí ọ̀run alákejì. Báyìí ni gbogbo nǹkan wá lọ tí ó di pé ìjòyè mẹ́fà ní láti kú ní ìlú ìfẹ̀yìntì. Ṣùgbọ́n ẹ má ṣe gbàgbé pé gbogbo àwọn tí ó máa bá ọba kú yìí kò gbọdọ̀ kú ní àwọn nìkan. Ẹnì kọ̀ọ̀kan nínú wọn ní láti sọ ẹni tí yóò bá òun kú kí ó tó di pé ó kú. Àti adájọ́ olè ní o, àti àwọn ọmọ ìlú ìfẹ̀yìntì tí ó dúró ní o. Kò sí ẹni tí ó mọ ọ̀nà àtiyọ nínú ọ̀ràn tí ó dé ilẹ̀ yìí. Nínú àwọn ìjòyè tí ó ní láti kú, iye kan ẹni tí ó ní láti bẹ́ wọn lórí wà, ọbàkan rẹ̀ wà. Adájọ́ olè pàápàá kò mọ nǹkan tí òun lè ṣe. Gbogbo ènìyàn dákẹ́ minimini, wọ́n wo ohun tí adájọ́ olè yóò ṣe. Ẹnikẹ́ni kò gbìn, ẹnikẹ́ni kò sọ̀rọ̀, ojú gbogbo kan gbìnrín. Ó kàn ju ọbẹ̀ ìtàdógún lọ. Ìgbà tí ó ṣe ni adájọ́ olè kọjú sí ọba tí ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀, ó ní kábíyèsí, mo ti ronú jinlẹ̀ pátápátá, mo ti ronú jinlẹ̀ púpọ̀, mo ti ronú jinlẹ̀ gidigidi. Mo ti dé inú ayé yìí tó ìgbà kan, láti ìgbà tí ìlú sì ti fi mí jẹ oyè yìí. Ó ní iye ẹjọ́ olè tí mo ti dá. Lónìí kábíyèsí, mo rò pé ọ̀ràn tí ó dé ilẹ̀ yìí kì í ṣe nǹkan àkùnbùṣe. Ọ̀ràn tí ó gba ìrònú ni. Gáfárà tí mo sì fẹ́ tọrọ lọ́wọ́ yín ni pé kí ẹ fún àwọn èèwọ̀ ìlú ìfẹ̀yìntì ní ọjọ́ 9 gbáko kí wọ́n fi lọ ronú ọ̀ràn yìí. Àbá mi kì í ṣe pé kí ẹni tí òfin bá wí pé kí ó kú má kú o. Èrò mi tilẹ̀ ni pé kí gbogbo ẹ̀yin ìjòyè wọ aṣọ tí ẹ mú lọ sí ọ̀run wá pàdé wa kí ó tó di ọjọ́ 9 náà. Ẹ ó ti pín àwọn ohun ìní yín fún gbogbo àwọn ẹni tí ẹ fẹ́. Ẹ ó ti ṣe ètò oko àti ètò ilé. Ẹ ó ti ṣe ti ọmọ àti ti aya. Ẹ ó ti ṣe ti ọ̀rẹ́. Ẹ ó sì ti ṣe ti ojúlùmọ̀ pẹ̀lú. Ẹ wá sí ìhín nírètí pé ọjọ́ náà lẹ ti rí ilé ayé mọ́. Kábíyèsí, ọ̀rọ̀ tí adájọ́ olè sọ yìí yé ọba dáadáa. Ó sì dùn mọ́ àwọn ìjòyè nínú díẹ̀ pé ààyè wà fún àwọn láti ṣe ètò ilé àwọn. Ọba gbà bí adájọ́ olè ti wí. Ó fún àwọn ọmọdé ìlú ní ààyè ọjọ́ 9 kí wọ́n fi ṣe ètò ikú àwọn. Ṣùgbọ́n láàrin ọjọ́ 9 náà, ìdààmú dé bá gbogbo àwọn tí wọ́n ti dá ẹjọ́ ikú fún. Wọ́n rí oúnjẹ, wọn kò lè jẹ. Wọ́n rí omi mímu, wọn kò lè mu. Ìrònú dé bá wọn. Wọ́n di jànàjànà. Ìgbáyà tí ó ti rí gbẹ̀ngbẹ́ ti di kẹrẹ. Ìdí tí ó ti rí bọ̀kẹ́lẹ́ ti di pẹlẹbẹ.
orí tí ó ti rí kìdìrí ti di palàbà, ojú tí ó ti gún régé ti jìn sínú wọ́nwọ́n, ikùn tí ó ti yọ bọ̀m̀bọ̀ ti di pẹlẹbẹ. Bí ó sọ̀rọ̀ ẹ̀rín wọn kò jẹ́ rẹ́rìn, bí ó kí wọn kò jẹ́ dáhùn, bí ó pàdé wọn lọ́nà ara ló pàdé, ọkàn kò sí níbẹ̀. Ẹ̀mí wọn ti lọ sí oríṣiríṣi ọ̀nà, bí wọ́n sì ti ń ronú ẹni tí wọ́n ó fún ní èyí, tí wọ́n ń ronú ẹni tí wọ́n á fún ní tọ̀hún, bẹ́ẹ̀ náà ni wọ́n ronú bí orí wọn yóò ṣe tàkìtì ní ọjọ́ tí a bá mú kúrò lọ́rùn wọn. Ẹ jẹ́ ká gbọ́ láti ilé agbára ká tó máa tẹ̀síwájú. Ọláyídé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú gbọ̀ngàn Olúfì. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ? Ọláyídé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú gbọ̀ngàn Olúfì. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ? Ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. Láìdé máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Every Thursday gbogbo ọjọ́ Àlàmísì. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 5 ìrọ̀lẹ́ Maryland America. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 10 alẹ́ ní Nàìjíríà lọ́dọ̀ tiwa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Tó bá jẹ́ Ghana ńkọ́ aago 9 lẹ́yìn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Dayọ̀ Agboola rédíò ti lò níbẹ̀ lẹ́ ó ti gbọ́. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ọláyídé ọ̀rọ̀ pọ̀rọ̀ látọ́kùn ètò yẹn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ẹ ṣé o, bó ṣe jẹ́ gan gẹ́gẹ́ ilẹ̀ ṣe gbọ́n yẹn. Ọláyídé ọ̀rọ̀ pọ̀ yìí náà ni o lórí ètò àyọkà. Ẹ ṣé, ẹ farabalẹ̀. Bí eré ọjọ́ ń lọ. Láàárín ọjọ́ wọ̀nyí, àwọn ọmọdé ìlú bẹ̀rẹ̀ sí í ṣe ìpàdé ní àṣírí. Bí wọ́n bá ti jáde nínú ìpàdé wọn, wọ́n á pa ẹnu wọn mọ́. Kò sí ẹni tí ó tún lè mọ nǹkan tí wọ́n sọ. Ọmọ kò jẹ́ wí fún bàbá, àbúrò kò jẹ́ wí fún ẹ̀gbọ́n, àfi bí ẹni pé gbogbo wọn gbé ogun ti àwọn àgbà ni. Ọjọ́ 9 pé gbogbo àwọn ìjòyè jáde pẹ̀lú aṣọ olówó iyebíye. Ọ̀pọ̀lọpọ̀ ti kan pósí, ọ̀pọ̀lọpọ̀ ti gbẹ́ ilẹ̀ òkú, ọ̀pọ̀lọpọ̀ ti ra àdìrẹ ìrànà. Síbẹ̀ ọjọ́ náà ni èdè yìí tó yé ni pé kò sí ẹni tí kò mọ̀ pé òun ó kú lọ́jọ́ kan nínú àwọn ọmọ ènìyàn, ṣùgbọ́n kò sí ẹni tí ó fẹ́ kí òun mọ ọjọ́ ikú òun. Ẹni tí ó bá rí àwọn ìjòyè ńlá wọn nì nínú aṣọ ńlá, ìbànújẹ́ ńlá ni olúwa rẹ̀ rí. Ẹni tí ó wò wọ́n wo ẹkún, ó wo òṣè, ó wo àròkàn ọkàn, ojú wọn kò dára. Àwọn ọmọdé ìlú kò fi ọ̀rọ̀ sí ẹnu adájọ́ olè láti sọ. Wọn kò tilẹ̀ gbà sí ìpàdé wọn. Ìgbà tí gbogbo èèyàn dé ọjà, tí adájọ́ olè jáde nínú ẹ̀wù oyè rẹ̀, tí àwọn babaláwo àti ọdẹ títò yí àwọn tí a dá ọjọ́ olè fún tán, lẹ́ni tí àwọn ọmọdé fi ọ̀rọ̀ sí lẹ́nu dìde, tí ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó ní, kábíyèsí, kẹ́ ẹ gbó, kẹ́ ẹ tọ́ fún ni o, kí adé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀. Ẹ ó ṣe ọba wa di alẹ́, ọba àti ìjòyè ní gbòǹgbò ìlú. Bí a bá bẹ́ gbòǹgbò, a bẹ́ igi. Bí a bá wú gbòǹgbò, a wú igi. Bí a bá fi ìyà jẹ gbòǹgbò, a fi ìyà jẹ igi. Kò sí odò ní òde ayé tí kò ní orísun. Kò sí ilé tí kò ní ìpìlẹ̀ṣẹ̀. Bí ìpìlẹ̀ bá jẹ́ òkúta, dandan ni kí ilé dúró. Bí ìpìlẹ̀ bá jẹ́ yanrìn, dandan ni kí ilé wó. Nínú gbogbo ọ̀gá tí ọmọ ènìyàn ní láyé, kò sí èyí tí ó ṣe aláìbìkítà tí ó dàbí òfin. Nínú gbogbo ètò tí ọmọ ènìyàn ṣe lóde ayé, kò sí èyí tí kò ń káàánú ẹnikẹ́ni tí ó dàbí òfin. Kí ló ń ti ọmọ ènìyàn sínú ẹ̀wọ̀n? Mo ṣe bí òfin ni. Kí ló sì ń so ọmọ ènìyàn kọ́ lórí igi? Mo ṣe bí òfin náà ni. Gbogbo àwọn èwe ìlú ìfẹ̀yìntì kí yín o. Wọ́n kí yín dáadáa. Wọ́n ní òfin ìlú ìfẹ̀yìntì, ọmọ ìlú ìfẹ̀yìntì ló ṣe é. Ètò ìlú ìfẹ̀yìntì, ọwọ́ ọmọ ìlú ìfẹ̀yìntì ló wà. Wọ́n ní àwọn pa òfin tí ó de gbogbo yín rẹ́ pátápátá títí ayé. Ẹ kò ní kú ikú kíkú kan. Láti òní lọ,
ẹnìkan kò ní bá ẹnìkan kú ní ìlú ìfẹ̀yìntì mọ́ kí olúkúlùkù máa lọ sí ọ̀run rẹ̀ wọ́ọ́rọ́ ni. nígbà tí ọkùnrin yìí parí ọ̀rọ̀ rẹ̀ omi bọ́ lójú àwọn ìjòyè wọn ni fún ayọ̀ pé àwọn ọmọdé ìlú ṣe bẹ́ẹ̀ fẹ́ràn àwọn, ṣùgbọ́n síbẹ̀ wọn kò fẹ́ kí ìlú ti torí kú àwọn yí òfin padà. wọ́n bẹ àwọn èwe kí wọ́n jẹ́ kí àwọn kú, ṣùgbọ́n àwọn ọmọdé kọ̀ jálẹ̀. ibi tí wọ́n tilẹ̀ ti ń sọ̀rọ̀ lé orí kíkú tàbí àìkú ni olórí wọn ti wí fún adájọ́ olè kí ó pàṣẹ kí wọ́n gbé ìké igi tí wọ́n ìbá gbé ọrùn wọn lé lọ, tí ó sì tún lé ẹni tí ó gbé àdá àti bá a fi pa wọ́n lọ́wọ́ jáde nínú agbo. ìgbà tí ọ̀ràn sì ti di bẹ́ẹ̀ kò sí ohun tí ẹnìkan lè ṣe. níkẹyìn ṣá àwọn ìjòyè wọn yìí gbàgbé ikú wọ́n múra àti máa bá ilé lọ. àṣé bẹ́ẹ̀ ni ayé kò ṣeé fi sílẹ̀ lọ. ẹ wá wò wọ́n bí wọ́n ti ń lọ. ètè wọn ti gbẹ níbi tí wọ́n ti ń ronú. iṣan ọrùn wọn ti hàn gbangba nítorí aláìjẹun. ojú ti di wòǹwò, ó ti sá wọ inú. ẹ̀rẹ̀kẹ́ di pàlàbà nítorí ebi. ẹsẹ̀ gbẹ, ọwọ́ gbẹ, ọmọ ìka gbogbo rí tínrín bíi ara ìkòló. àwọ̀ ara wọn ti hun jọ gbogbo. òmíràn dàbí ẹni tí ẹ̀gbẹ́ ikọ́ ti fẹ́rẹ̀ pakú. òmíràn dàbí ẹni tí ó ń jìyà lọ́wọ́ àìsàn òkè ilẹ̀. ẹ̀rẹ̀kẹ́ ẹlòmíràn déédéé wú gelete kalẹ̀ lásán. àkókò yìí kò dára jù bẹ́ẹ̀ lọ fún àwọn ìjòyè ìlú ìfẹ̀yìntì. ìbá ṣe pé olódùmarè kò fi èrò dídùn sínú àwọn ọmọdé ìlú náà ni nǹkan náà ìbá burú gidigidi. báyìí ni ayé rí, ẹ̀yin ènìyàn wa. nǹkan tí àwọn ọmọ aráyé kò fẹ́ kí a ṣe sí àwọn ni wọ́n máa ń ṣe sí ni. ẹ wo èkejì ìlú kò bìkítà bí a pa ọmọ ọlọ́mọ tàbí a kò pa á, ó ti onítọ̀hún sínú ìjàngbọ̀n. ọba fẹ́ kí a pa èkejì ìlú, bẹ́ẹ̀ ni òun pàápàá kò fẹ́ láti fi ayé sílẹ̀. olúkúlùkù àwọn ìjòyè wọn ní ti dé ẹnu ibodè ikú kí wọ́n tó sá padà. ẹnikẹ́ni nínú wọn kò fẹ́ láti kú, ṣùgbọ́n ikú ọmọnìkejì kò já mọ́ nǹkan kan. wọ́n ṣàṣe báyìí wọ́n bọ́ lọ́wọ́ ikú. bí a bá sì rò dáadáa a ó rí i pé ẹni tí wọ́n fi ìyà jẹ ní àdìtú olódùmarè, nítorí ìgbà tí ọba wí fún òun àti bàbá rẹ̀ kí wọ́n máa lọ, pọ́n nǹkan péré ló fún un láti fi dípò ìyà tí ó jẹ. kò wá sí pé àwọn ń rí ọ̀gẹ̀dẹ̀ bẹ́ẹ̀ bíi ti àtijọ́ mọ́. ìbá owó díẹ̀ tí ó kù lára owó tí wọ́n rí pa lórí ìgbín tí àdìtú ti he lọ́jọ́ tí ó kọ́ ń bọ̀ ní ìfẹ̀yìntì nìkan ló kù. ó sì ti fẹ́rẹ̀ tán, ṣùgbọ́n kí ó tó di pé ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àyípadà rere ti bẹ̀rẹ̀ sí dé sí òbírí ayé. ibi tí ó gbin àgbàdo tí àdìtú kò mú wá sí ǹjẹ́ ilẹ̀ ọlọ́ràá ni. bẹ́ẹ̀ ni ó tún ṣe oko iṣu kékeré kan sí etí oko àgbàdo. ṣé ní iṣu bò rúru tí ilá inú oko yọ ewé gbẹ̀gẹ̀gbẹ̀gẹ̀ tí ata so jìnwìnì tí ohun ọ̀gbìn gbogbo dàbí ọ̀gẹ̀dẹ̀ tí a gbé sí etí ipa odò tí ń so èso rẹ̀ lákòókò rẹ̀. bí a bá mú ata kúrò kò sí nǹkan oko tí ó ti mú èso wá jù bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n bí wọ́n ti ṣe dìde fi hàn pé wọn kò ní ṣàì mú èso wá bí ó ti yẹ. bí ó sì tilẹ̀ jẹ́ pé ipò tí oko òbírí wà kò jù báyìí lọ, síbẹ̀ kò jẹ́ kí ètè òkè òun dúró lórí ètè ìsàlẹ̀. bẹ́ẹ̀ ẹnu ni òbírí ayé ń fọ́n kiri. a ní ìgbà tí àgbàdo òun bá gbó, òun ó ta apá kan, òun ó jẹ apá kan. ẹnìkan tí ó yájú sí òun nígbà kan yóò jìyà nítorí òun ó rí owó fi bá a ṣe ẹjọ́. òun ó gbé sọ sí ẹ̀wọ̀n. owó tí òun bá tún rí ní oko òun ó fi ra ẹṣin méjì. òun ó máa gun ọ̀kan, ìyàwó òun yóò máa gun èkejì. àdìtú kò gbọ́dọ̀ gùn níbẹ̀ nítorí ọmọdé ni, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nǹkan kan ṣẹlẹ̀ lọ́jọ́ kan. ara ìpọ́njú dìran kò le. obìnrin ayé kò sì lè lọ sí oko fún odidi ọ̀sẹ̀ kan, ṣùgbọ́n dìran gbádùn ní ọ̀sẹ̀ kejì. ọkọ rẹ̀ wá lọ sí oko. ìgbà tí ó dé ọ̀hún nǹkan kò dára. ẹranko ọ̀yà ti kó ẹgbẹ́ wá sí oko wọn. wọ́n gé gbogbo àgbàdo lulẹ̀ pátápátá, kò kó ẹyọ kan fún olóko. àwọn ẹranko ẹlẹ́dẹ̀ inú igbó tún já sínú oko iṣu. wọ́n fa èèkàn iṣu tu. erin kọjá láàrin oko,
ó já gbogbo owó iṣu àfi bí ẹni pé nǹkan búburú gbogbo ṣe ìpàdé pé kí àwọn bá ti òbìrì jẹ́. Ọjọ́ tí òbìrì sì tilẹ̀ dé oko yìí ìlàsọ jìnwìn ní gbogbo bí ọ̀yà àti ẹlẹ́dẹ̀ igbó erin àti ẹfọ̀n sì ti bà nǹkan jẹ́ tó wọn nì. Wọn kò fi ọwọ́ ba ilá rárá nítorí tí ilá sì tà ní ọdún náà. Inú òbìrì ayé dùn, ó lọ sílé. Ní ọjọ́ kẹta tí ó wá máa dé oko, àgbọ̀nrín ti dé oko. Ó ti ká gbogbo ilá jẹ pátápátá. Àgbọ̀nrín jẹ èso, ó jẹ igi, ó jẹ gbogbo ewé ilá porogodo. Òbìrì ayé àti ìyàwó rẹ̀ tún padà sí ìbànújẹ́. A ó máa dánu dúró lénìí nítorí àsìkò wa. A ó tún máa pàdé yín ní ọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run. A ti parí orí 3 nínú ìwé àdìtú Olódùmarè. A ó bẹ̀rẹ̀ pẹ̀lú àdìtú Olódùmarè di èrò inú igbó tó bá di ọjọ́ mẹ́jọ. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ yín náà ni o ní Dayọ̀ Agboola rédíò TV. Màá ní ẹyẹ tèmi ò fi apá kan fò. Èmi ni ọmọ wọn ní gbọ̀ngàn Olófì. Èmi náà dẹ̀ tún ni ọmọ wọn ní Ìbàdàn nílé Olúyọ̀lé torí àlè nílé bàbá ká má nílé ìyá. Èmi nìyẹ̀rú ọ̀kí ọmọ ọlọ́fà máa jọ. Èmi gan lọmọ Ọlálọmí ọmọ Abátújó orúkọ. Èmi nìjàkadì kátàkìtì lóru Ọ̀fà. Ìjàkà tí wọ́n ń jà lọ́fà nílé Ọlálọmí lọ́jọ́ ọjọ́ sí. Ó ṣojú ebè ó ṣojú poro nínú oko. Ìbáṣojú olóko ni olóko ò bá láwọn. Èmi lọ́mọ ọbẹ̀ òun ò jẹ́ ń bọ níṣu jẹ́ o. Ọmọ ògbúrò kò bẹ́ tájà. Ọmọ ògbúrò àkàṣù ìbọn sílẹ̀. Èmi ni o máa máa sọ pé ẹ má ṣì kúrò ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀. Dayọ̀ Agboola rédíò TV yín náà ni o. Ká tún pàdé lọ́jọ́ mẹ́jọ. Kẹ́lẹ́mì má gbà á ó dàbọ̀. Ọláyídé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú gbọ̀ngàn Olúfì. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ọláyídé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú gbọ̀ngàn Olúfì. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ṣá máa kà á lọ, Láìdé máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ètò tó kọ́ ni lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Every Thursday gbogbo ọjọ́ Àlàmísì. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 5 ìrọ̀lẹ́ Maryland Amẹ́ríkà. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 10 alẹ́ Nàìjíríà lọ́dọ̀ tiwa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Tó bá jẹ́ Ghana kọ́ aago 9 lẹ́yìn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Dayọ̀ Agboola rédíò TV níbẹ̀ ó ti gbọ́. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ làwọn kún ètò yẹn.